káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo. Wọ́n á máa sọ wípé onílé àlejò kò wọ́. Àlejò tí ó bá wọbẹ̀ ní òwúrọ̀ á di ohun ẹbọ tí ó bá dalẹ́. Wọ́n á tún máa sọ wípé tèpé Yorùbá tàṣẹ ní Àwùjalẹ̀. Kábíyèsí o, mo wólẹ̀ fún orí adé. Tí a bá wo inú ìtàn, a máa rí wípé ẹ̀yà Yorùbá tí wọn kò ní ẹrú rí, òun ni ẹ̀yà Ìjẹ̀bú. Tí a bá wo ìtàn Yorùbá títí dé ilẹ̀ adúláwọ̀, Ìjẹ̀bú jẹ́ ẹ̀yà kan tí wọn kò lẹ́rú rí. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yìí á máa rókì ní ọkàn yín. Ìjẹ̀bú tí wọ́n bá kó ní ẹrú, á jẹ́ wípé kò ń ṣe ilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n ti kó onítọ̀hún lẹ́rú. Ìta ni wọ́n ti kó lẹ́rú. Oríṣiríṣi ogun ni Ìjẹ̀bú ti jà. Kò dẹ̀ sí ogun kan tí ó kó wọn lọ rí, àyàfi ogun Ìmàbọ̀. Kí wá ni ìdí tí wọn kó Ìjẹ̀bú ní ẹrú rí? Ìdí mẹ́ta ni máa yànnàná ẹ̀ ní orí ètò tèmi. Bí ṣe kí ni kẹ́ ẹ máa wo ètò Oyinmomo torí pé ẹ máa kọ́ gbọ́mọ́gbọ́n, ẹ máa kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀. Ìdí àkọ́kọ́ ni wípé Ìjẹ̀bú jẹ́ ìlú tí ó dá dúró. Wọn ò sí lábẹ́ ìjọba Ọ̀yọ́, Dahomey àti Benin. Èyí fún wọn ní àǹfààní láti lè tètè dàgbàsókè. Ó sì fún wọn ní àǹfààní láti tètè ṣe owó wọn tó ń jẹ́ pàǹdọ̀rọ̀. Pàǹdọ̀rọ̀ yìí ìgbà tí àwọn òyìnbó amúnisìn dé, èyí tí a mọ̀ sí colonial missionaries, ìgbà tó dé wọ́n tẹ́wọ́ gba owó yìí. Ìtẹ́wọ́gbà owó yìí ló jẹ́ kí wọ́n sábà ní owó torí wọ́n tẹ́wọ́ gba owó yìí ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ adúláwọ̀ àti ní ilẹ̀ òkè òkun ní àpapọ̀. Èyí wá fún wọn ní agbára láti jẹ́ ìlú tó dá dúró tó sì ní owó láti fi lè ra nǹkan ogun dáradára. Ìkejì ni wípé wọ́n ní agbára gan tí àwọn ẹ̀yà mìíràn wọ́n á bẹ̀rù. Tẹ́bàrí ìgbà tí mo kọ́kọ́ wọ orí ètò yìí, mo sọ wípé onílé àlejò kò wọ́. Àlejò tó bá wọbẹ̀ ní òwúrọ̀ á di ohun ẹbọ tí ó bá dalẹ́. Èyí jẹ́ kí àwọn ẹ̀yà mìíràn bẹ̀rù wọn. Wọn sì lọ bá wọn jà torí wọ́n mọ̀ wípé tí wọ́n bá dojú ìjà kọ wọ́n, wọn ń jẹ́ kí ogun kó wọn lọ. Ìdí kẹta tí wọn fi rí àwọn ẹ̀yà Ìjẹ̀bú kó ní ẹrú ni wípé wọ́n ní àwọn ológun tí ó tójú òṣùwọ̀n. Tí ẹ bá wo ojúde ọba tí wọ́n ṣe tán yìí, ẹ máa rí pé àwọn ìdílé kan wọ́n gun ẹṣin láti fi júbà Àwùjalẹ̀. Àwọn ìdílé yìí ni àwọn ìdílé ológun tí wọ́n jà fún ìlú Ìjẹ̀bú àti ilẹ̀ Yorùbá ní àpapọ̀. Àwọn ìdílé ológun yìí wọ́n sì tójú òṣùwọ̀n. Tí wọ́n bá kó ogun wá bá wọn, wọn kì í gbà o. Àwọn ìdí mẹ́ta yìí ni wọn fi tí ì rí Ìjẹ̀bú kó ní ẹrú títí tí gbogbo wa fi gba nǹkan tí ó ń jẹ́ òmìnira lọ́wọ́ àwọn ìjọba amúnisìn. Mo á lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò tèmi. Ètò náà wà ní jù báyìí lọ. Orúkọ tèmi ò yípadà. Èmi ni ọmọ yín, òrèǹtẹ̀ yín, àyànfẹ́ yín, Bọ́láńlé Onísítórì. Wọ́n á fi àsìkò yìí kí gbogbo ẹ̀ lólùfẹ́ Oyinmomo pé ó dàbọ̀.